àwọn tí bandit jí kó ní Èkìtì ní ẹ̀dá oníyọ̀ ìgbà tí wọ́n pè wọ́n táwọn bandit yẹn pè wọ́n pé kán mú ransom wá wọ́n ní pé kán mú wá sí Kogi state so ẹ máa imagine pé báwo ni àwọn bandit pé báwo ni wọ́n ṣe máa ń transport àwọn victim wọn tí ọlọ́pàá ọ̀dẹ̀ kì í mú wọn I want to tell you for free wípé kì í ṣe inú gbókàlà àwọn guys yẹn máa ń gbà wọn ní most time ojú títì federal road náà máa ń gbà ojú títì àwọn state road yẹn náà máa ń gbà inú trailer wọn yẹn. ẹ já tún mọ kíra akúndé àkókò yìí bí kébìtì bá ti láǹfààní láti máa wò mí láti máa gbọ́ mi àdéhùn mi bí owó ọ̀rọ̀ yín náà ni tí ó tún sọ lọ́wọ́ ẹ̀ ní mọ̀sọ̀mọ̀sọ àkàndá ọ̀rọ̀ àgùnkùn ló kọ́ mi àjàwọ̀ àrùn ni mi àgùnkùn sọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí n bàbá làbàbọ̀ ọlọ́run ṣe mo tún kí àjọkọ àmójúbà ara wa. now bẹ́ẹ̀ bá gbàgbé kọ̀pẹ́kọ̀pẹ́ ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ nípínlẹ̀ Èkìtì níbi táwọn afẹ̀mí ẹni ṣòfò ajínigbé tí wọ́n ti ya bo ilé ìjọsìn wọ́n pa àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n jẹ́ àwọn èèyàn bíi 15 sí 16 kó lọ àti ìgbọ́mọkò wọn bó wà ni wọ́n ṣe rí kíní ọ̀hún ṣe tó bẹ́ẹ̀ bó ni wọ́n ṣe láǹfààní àti wọlé sí wa lára lóòótọ́ àwọn tí wọ́n wà nídìí ìbàjẹ́ wọ́n wà nídìí ìbàjẹ́ àwọn tó wà nídìí súnmọ́mí wà nídìí súnmọ́mí àwọn tó wà nídìí ìdàlúrú wà nídìí ìdàlúrú àwọn tí ò fẹ́ kó mi àlàáfíà ilẹ̀ yóò tòrò wọ́n ń ṣe tiwọn láàyè ọ̀tọ̀ tiwọn ṣùgbọ́n bàbá bẹ́ràn wí ká bẹ́ràn wí bàbá kìlọ̀ fún lè ká kìlọ̀ fún sọ ẹ̀bá ọ̀nà ẹja wíta saran fasaran ẹja wíta suaràn fún asuaràn kásàrán ọyaran ṣe kásùaràn ọmọ suaràn mọ́ eléyìí tó jẹ́ ẹ̀bi tiwa gẹ́gẹ́ bí mẹ̀kúnnù ìlú gẹ́gẹ́ bí olùgbé ìlú gẹ́gẹ́ bí ọmọ ìlú ẹja yọ fúnra wa torí wípé díẹ̀ tàlàbánú apẹ́ ẹdún àwọn olóṣèlú ń bẹ nípò òṣèlú lóòótọ́ àwọn láfiṣẹ́ ìlú rán pàápàá jùlọ ètò ààbò òlu ọwọ́ wọn lọ́wà ṣùgbọ́n ẹ má gbàgbé sẹ́nétọ̀ ò ní jí kò lábújá kó wá bá wa bójútó lé wa house of rep member ò ní kó lábújá kó wá bá wa bójútó lé wa gómìnà ò ní kó nílé rẹ̀ kó wá bá wa bójútó lé wa ń wọ̀n dẹ̀rù kórílẹ̀-èdè yìí ti nísinmi débi táyàn ọlọ́pàá kọ̀ọ̀kan fúnlé kọ̀ọ̀kan kó máa sọ àwọn tó lówó ní gbọ́ ọlọ́pàá lé àwa táwa lówó ńkọ́ kí ni fèè tiwa kí ni ìrètí wa kí ni ìpín tiwa àwa náà fi tìpá ti kúkú ṣe wèrè la fi wo wèrè àwa náà fọgbọ́n ṣe ọgbọ́n ju agbára lọ ọ̀tọ̀ la yé owó ọ̀tọ̀ la yé gbèsè gbogbo ọmọ káàárọ̀ òjìrè ló nípa pàtàkì láti kó lórí ìjínigbé tí ń lọ nílẹ̀ wa àkọ́kọ́ kọ́ lélẹ́yìn lẹ́kìtì wọ́n ti ń ṣe lẹ́kìtì tipẹ́tipẹ́ bí ọdún bíi mélòó kan sẹ́yìn náà ni wọ́n pàdé ọba mẹ́ta tí wọ́n ń bọ̀ láti pàdé wọ́n yìnbọn fún mẹ́tẹ̀ẹ̀ta méjì lọ́jọ́ lọ́hùn nípè ìkànnù wọn ló délé ṣé gbàgbé bá a lọ lù àwọn méjèèjì tí wọ́n jọ́ lọ́hùn pè a sì lọ fọ̀rọ̀ wá eléyìí torí kó yọ nínú wọn a lọ fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò ntaari mú bọ̀ bẹ̀ mo ní wípé ìran Yorùbá ìran káàrọ̀ òjíire a ti tara wa lọ́pọ̀ agbàgbé ìṣẹ̀ṣe agbàgbé ìpìlẹ̀ àwọn alálẹ̀ ò wá gbèjà wa mọ́ lọ́jẹ́ kóríṣiríṣi àjálù lọ́tún lọ́sì kọ́mọ jálù ìran káàrọ̀ òjíire kò rí báyìí tẹ́lẹ̀ so wọ́n ti jí ọba gbé láàfin wọ́n ti jí olórí gbé wọ́n ti jí ọmọ ọba gbé wọ́n ti pọ̀ ọba síwájú ààfin wọ́n ti pọ̀ ọba nú ààfin wọ́n ti pọ̀ ọba sójú ọ̀nà wọ́n ti jí ọ̀pọ̀lọpọ̀ yẹn gbé ti garansom rẹpẹtẹ lẹ káàrọ̀ òjíire ṣé bí ó ṣe máa lọ́nu ọ̀nà wo wọ́n gbà ọ̀nà wo ni wọ́n gbà ọlọ́pàá nípa àtìpín tí wọ́n ń bẹ̀ àwọn sọ́jà nípa àtìpín tí wọ́n ń bẹ̀ èyí àwọn tí ń dúró sójú ọ̀nà because it is very very unfortunate pé tó bá yí ọlọ́pàá jẹ́ láyé wọn òun náà ni àtẹnujẹ tí wọ́n jẹ tí kì í jẹ́ kí wọ́n gbọ́n gbogbo àwọn ọkọ̀ táwọn èèyàn fi ń transport àwọn èèyàn wọn wá sílẹ̀ yìí gbogbo ọkọ̀ tó fi ń kó nǹkan ìjà olóró wọ̀lú ojú títì ìjọba wọn ń gbà o àwọn ọlọ́pàá tí wọ́n bá lójú ọ̀nà àwọn sọ́jà tí wọ́n bá lójú ọ̀nà wọn ò yẹ̀ wọ́n wò rárá ọ̀pọ̀lọpọ̀ àwọn sọ́jà tó bá ti bá dẹ́rẹ́bọ̀ ọkọ̀ tó bá ti bá sàrádà pàrá díẹ̀ ilé tó bá fẹ́ fún lówó tí ò ní fún lówó yóò bà tiẹ̀ lọ lo and behold ọ̀pọ̀lọpọ̀ tírélà tán fi ń kó màlúù wá ni wọ́n ń kó nǹkan ìjà olóró sábẹ́ màlúù ṣùgbọ́n bẹ́ẹ̀ bá ti rí wo màlúù gàgàràgàgàrà tí ń kọjá lọ nínú mọ́tò ẹ ti nígbàgbọ́ pé màlúù ni wọ́n fi kó kò sẹ́ni tó lórí láyà nínú ọlọ́pàá nínú sọ́jà tí ó pè ẹja gun mọ́tò yìí ẹja wo tí ń bẹ ń bẹ tí ń bẹ lábẹ́ màlúù ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ń bẹ ń bẹ ni wọ́n jókòó kalẹ̀ sí màlúù òrètẹ̀ so now arákùnrin tó sọ̀rọ̀ yìí ó rí ọ̀rọ̀ sọ ẹ gbọ́ nǹkan tó wí ni ṣé ẹ gbọ́ dáadáa ó lámọ́ fàfà ní ẹja fi ṣe ẹja gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ kí n tẹ̀ tó sọ̀rọ̀ síwájú God bless you ẹja gbọ́rọ̀ lẹ́nu ẹ̀. àwọn tí bandit jí kó ní Èkìtì ní ẹ̀dá oníyọ̀ ìgbà tí wọ́n pè wọ́n táwọn bandit yẹn pè wọ́n pé kán mú ransom wá wọ́n ní pé kán mú wá sí Kogi state so ẹ máa imagine pé báwo ni àwọn bandit pé báwo ni wọ́n ṣe máa ń transport àwọn victim wọn tí ọlọ́pàá ọ̀dẹ̀ kì í mú wọn I want to tell you for free wípé kì í ṣe inú gbókàlà àwọn guys yẹn máa ń gbà wọn ní most time ojú títì federal road náà máa ń gbà
ojú state àwọn state road yẹn náà máa ń gbà inú trailer wọn yẹn inú ẹ̀ most cases náà máa ń kó àwọn victims inú ẹ̀ náà máa ń kó wọn sí inú ẹ̀ gan-an àwọn fúnra wọn máa ń wà for most cases ok scenario kan ṣẹlẹ̀ ní ayégbájú ní last week èmi àti àwọn méjì kan wọ́n pẹ̀ gbọ́n kan ní abi ajibo olè testify sọ̀rọ̀ tí mo sọ yìí àjọ wà ní ẹgbẹ́ títì níbi close range láti débi ọyẹ́ níbi táwọn sójà máa ń dó sí níbi checkpoint yẹn trailer kan ó dẹ̀ ń bọ̀ so bóyá kọjá níbi ẹgbẹ́ ọ̀dọ̀ wa báyìí ó ṣàyè pé gbogbo àwọn tó dúró sẹ́yìn mọ́tò kí gbogbo wọn kó ó ṣàṣọwọ́ báyìí sí sàlẹ̀ fún wọn ìgbà wọ́n ti close mọ́tò àwọn sójà yẹn ká tó máa rí pé gbogbo àwọn tó dẹ̀ wà lẹ́yìn mọ́tò gbogbo wọn sáré sápamọ́ sínú trailer yẹn gbogbo wọn sáré borí wọlé tó fi kọjá kó tó di pa aṣọ pa dé ọ̀dọ̀ wọn ti lọ. I am literally telling you wípé most of our guys yìí inú trailer náà fi máa ń kó wọn lọ inú trailer náà fi máa transport wọn but in tó dẹ̀ máa ń ṣẹlẹ̀ ni pé most of our trailer I will tell you for free that over 100 trailer nínú 100 trailer tó bá kọjá lọ́dọ̀ ọlọ́pàá kì í check any of them driver àwọn náà kàn máa kí wọn á kí driver àwọn akẹ́kẹ́ lóò pé kàn wá dé kí wọ́n máa lọ wọn kì í check nǹkan tó wà nínú àwọn trailer gbogbo yẹn òun náà fi máa ń ṣe transportation tó fi ń kó kíní ìgbà mìíràn náà wà pé gbogbo àwọn free party kan ìgbà mìíràn wọ́n máa kó ewúrẹ́ lọ wọ́n máa kó màlúù nǹkan àwọn tó máa wà lórí mọ́tò wọ́n lè lè bí 50 wọ́n lè lè bí 100 wọ́n á dẹ̀ máa kó wọn lọ lófò kò sí check kò sí nǹkan kan wọ́n á wọnú state kan bá kan wọ́n á dẹ̀ já wọn kalẹ̀ síbẹ̀ ẹ̀ẹ́dẹ̀ bá máa pariwo wípé àwọn kan ti infiltrate yín pé báwọn ṣe wọlé ojú ọ̀sán báyìí náà máa kó wọn wọlé lójú yín ìgbà tó bá dẹ̀ dalẹ̀ wọ́n á dẹ̀ bọ́lẹ̀ wọ́n á dẹ̀ lọ sí gbogbo àwọn ibi tó yẹ kán lọ wọ́n dẹ̀ ti wọlé sáàrin ìlú nìyẹn àwọn ọlọ́pàá ó yẹ kí wọ́n máa check àwọn ọlọ́pàá àwọn sójà tó wà ní yìí checkpoint ó yẹ kí wọ́n máa restrict people yìí tó bá anybody tó bá ti ń kó bọ̀ mo believe pé àwọn trailer ìgbọ̀n náà fi ń kó àwọn munitions yẹn òun náà fi kó àwọn ìbọn tó fi kó àwọn kí òun náà fi transfer àwọn victim wọn from one location to the other kò dẹ̀ anybody tó máa mọ̀ so ẹ rò pé inú gbóná máa ń kó wọn bà inú gbówó ṣé inú gbówó ojú títì yẹn náà máa kó wọn bà nínú trailer àwọn tó fi máa kó wọn lọ ẹ̀ dẹ̀ nímọ̀. So I think the Nigerian police, the Nigerian army, the Nigerian navy, everybody, they should start checking. Àwọn ọmọ tẹ́kọ̀ they start checking. Àwọn trailer yẹn kọ́ báyìí kọ́ máa lọ mọ́. Àwọn trailer tẹ́ bá ti rí ẹ máa yẹ kán lọ mọ́ anybody tẹ́ bá ti rí ẹ mú wọn kán tú gbogbo trailer yẹn kán tú gbogbo ìsílẹ̀ kẹ́ mọ̀ kó tó wà nínú ẹ̀kọ́ tó jẹ́ kán lọ. Kò jù bẹ́ẹ̀ lọ. Àfi tó bá yẹ pé àwọn ọlọ́pàá mi tó bá gbà bọ̀dẹ̀ nìkan. Tó bá yẹ náà tó gbà bọ̀dẹ̀ náà kan tó bá yà wá tẹ̀ wọ́n but kí ìjọba kan mandate wípé kán máa check àwọn trailer yẹn every checkpoint. Ọgbọ́n tí wọ́n lò nìyẹn bí wọ́n transport àwọn èèyàn wọn nìyẹn. Òtọ́ ọ̀rọ̀ tó wà bẹ̀ mo sọ fún yín tó bá yẹ ẹ máa bá mi argue ní comment section. Tẹ́ bá gbọ́rọ̀ máàlù yẹn dáadáa ẹ rí i pé vital information ni fẹ́ni tó bá létí ni o fáwọn tí wọ́n bá mọ̀ wípé ìgbésẹ̀ akin lọ́kàn ìṣe fáwọn tí ń fetí pilà bàbí tiwa. Now ẹ gbọ́ nípa alẹ́ kan tí mo sọ̀rọ̀ nípa rẹ̀ àbí tí mo sọ pé a fẹ́ tà. Ilé ọ̀hún GRA extension ló wà ní Ṣàgámù ẹ ti rí àwọn ilé tó wà láyìíká ẹ ti rí pé àárín ilé ló wà gbogbo ohun téèyàn ṣe sí ilé ló ti wà ń bẹ̀ bọ́ọ̀ ti wà ń bẹ̀ ẹ rí compound ẹ bó ṣe fine ẹ rí inú ilé yẹn bó ṣe fine wọ́n ti parí ẹnìkan kò tí ì gbé bẹ̀ rí nǹkan ẹyọkan tó kù tí wọ́n ti ṣe síbẹ̀ náà ni wiring àyè wáyà ti wà ń bẹ̀ ṣùgbọ́n wọn ò tí kó wáyà sí so ẹni tó bá fẹ́ rà á láǹfààní àti bá mi sọ̀rọ̀ lẹ́yìn ètò 45 million naira ni o èmi ò kì í ṣe ẹni tó máa fowó kún owó tó nìkan fẹ́ tà á rárá o 45 million naira nílé yẹn ń lọ GRA extension ló wà ní Ṣàgámù mo tètè dé Mọ́ráyọ̀ ni mo pẹ́ lẹ́yìn àánú ṣe mí ṣé àgbàgbé mo láwọn ọkọ̀ nílẹ̀ tó ẹ̀sẹ̀ dé láti ìlú òyìnbó mo ní Benz C300 18 million naira Lexus RS350 45 million naira Toyota Corolla Sport 2016 model 14 million naira Benz CLS 550 eléyìí ń lọ fún 15 million naira mo ní Range Rover Sport ó lọ fún 55 million naira so eléyìí tẹ́ bá nífẹ̀ẹ́ sí mbẹ̀ ẹ kàn sí mi ẹ já sọ̀rọ̀ bákan náà ní fẹ́ǹsà kan náà tún wà eléyìí ó ti wà registered ní last year August náà ni wọ́n rà á tí wọ́n register ẹ̀ so bẹ́ẹ̀ bá ní interest nínú náà ó ń bẹ nílẹ̀ ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp plus 234 904 851 9362 plus 234 904 851 9362 bóyá yín náà nílé tẹ́ fẹ́ tà bóyá nílẹ̀ tó jẹ́ ní ò tẹ́ fẹ́ tà bóyá ní mọ́tò tẹ́ ń kó wọlé lókè òkun tẹ́ fẹ́ tà ẹ já jọ dòwò pọ̀ ẹ bá kàn dọ̀rọ̀ àwọn kòǹkò sọ̀rọ̀ kájọ gbéra wa lárugẹ well pápápá information tí màá nìyí fún wa díẹ̀ lọ́wọ́ ọmọ tó yọ ọmọ burúkú díẹ̀ lọ́wọ́ àwọn òbí ẹ̀ ó lóun àtẹnìkan àwọn wo tírélà yẹn bó ṣe lọ sọ́dọ̀ àwọn sọ́jà àwọn wá rí pé dráìvà bẹ́ẹ̀ ń sọwọ́ báyìí ìyẹn ni fáwọn tí ń bẹ lẹ́yìn pé kí wọ́n mẹ̀lẹ́ ń bẹ̀ kí wọ́n pẹ̀pín kí wọ́n tẹríba sínú ọkọ̀ ń bẹ̀ so wá rí pé gbogbo wọn tẹríba àwọn wá ń tíra láti lé wọn ṣùgbọ́n káwọn tó débẹ̀ àwọn rí pé àwọn sọ́jà yẹn ti pàṣẹ wọn ọ̀rẹ́dì wọn ti kọjá àwọn sọ́jà ǹjẹ́ yẹn sọ pé kán padà ǹjẹ́ yẹn sọ pé kán má lè sọ̀rọ̀ fáwọn sọ́jà ǹjẹ́ yẹn sọ pé kán má lè sọ̀rọ̀ fáwọn tó bá tún wà ń bẹ̀ tọ́jọ́ ọmọ ìpínlẹ̀ Èkìtì torí bí bàbá pa ìtọ̀pọ̀ ní fi hó bàbá gba ní ìta gbá lọ́ni bàtà fi dún bọ́n bá jẹ́ méjì tẹ́lẹ̀tẹ́lẹ̀ tán sọ fẹ́yàn méjì mẹ́ta mẹ́rin márùn mẹ́fà míì ààrẹ ni tí ó sọ wípé ẹja sọ fáwọn sọ́jà ẹja rìpọ́ọ̀tù wọn fáwọn ọlọ́pàá ẹja tírèsì ibi tí wọ́n lọ káwọ́ ibi tán fẹ́ sọlẹ̀ sí. Number 1 nìyẹn. Number 2 irú àwọn èèyàn wo ló wà nínú mọ́tò tẹ́lẹ̀ sáwọn obìnrin ni ṣé wọ́n ń lọ ilé ọdún ni wọ́n Fúlàní nínú tírélà o àbáwọn ọkùnrin ni àwọn tá ń pè ń jàǹdùkú tá ń pè ń tẹ́rọ̀ yìí ọmọ kéékèèké ni wọ́n ọmọ kéékèèké 17 18 19 20 21 22 23 ńlọ́pọ̀ jù láàrin wọn kì í ṣàgbàlagbà o
so tírélà tí wọ́n ní káwọn èèyàn tẹríba ìbọn mélòó ní bẹ́ẹ̀ ọta àbọn mélòó ní bẹ́ẹ̀ nu tírélà yẹn ìdà mélòó ló wà nu tírélà yẹn ẹ wọlé ti lọrin yẹn wọ́n dì wọ́n tó di ọ̀kadà nínú tírélà náà wọ́n máa kọ́ ọ̀kadà bẹ́ẹ̀ ọ̀kadà náà ni wọ́n lò nù gbó kò sẹ́ni tí ó challenge wọn àwọn sọ́jà ló wà lójú ọ̀nà bẹ́ẹ̀ kò sáwọn àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ Ondo káre ó bá jẹ́ ìpínlẹ̀ Ondo ni wọ́n dá wọn dúró àmọ̀tẹ́kùn mélòó náà ló wà lójú ọ̀nà lóńdó náà ṣé gbogbo títì náà wọ́n wà ní nítawọn náà bá rí ni wàhálà ń wọlé káàró òjìrè lójoojúmọ́ àwọn adánilóró ń finú ilé wa ṣe ibùgbé wọ́n fàdúgbò wa ṣe ibùgbé wọ́n finú igbó wa ṣe ibùsùn ẹjá béèrè lọ́wọ́ ara wa ọmọ Yorùbá mélòó ló lọ sókè ọya ti lọ ń gbénu igbó ọmọ Yíbò mélòó ló lọ sókè ọya ti lọ ń sùn nínú ọ̀dàn àárín ìgboro wọn wà tán ti ṣe bísínẹ̀sì wọn bísínẹ̀sì wo wà ní Fúlàní ṣe nínú igbó ẹjá pèrè àwa sájọ tó nírònú àkàndọ̀ ọ̀rọ̀ àwòkòǹkò bẹ́ńtì lọ bí oge ẹjá ronú sí kágbégbèsè tó nípọn lórí ẹ̀ o torí òní kọ́ká lè láǹfààní àti sàṣùnara ni o ilẹ̀ káàró òjìrè ń dilé ogun bọ̀ o àwa ń ké o ẹ like follow page mi lórí Facebook Awikonko TV àti Awikonko television Awikonko TV àti Awikonko television ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV àti Onídèmàdè TV Awikonko TV àti Onídèmàdè TV fónídèmàdè game show àti Ojú Òṣùpá ẹni nǹkan pàtàkì tẹ́fẹ́ kájọ sọ ẹni mọ́tò tẹ́fẹ́ tà ẹ fẹ́ rà nínú àwọn tí mo polówó ẹ fẹ́ ra létí mo polówó ẹni ilé tẹ́fẹ́ tà nílẹ̀ tẹ́fẹ́ tà ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp bákan náà +234-904-851-9362 +234-904-851-9362 èdè àti àṣàlẹ̀ káàrò òjìrè bí òní wọ́n mi ò lédè lẹ́ káàrò òjìrè onídàrú ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ àjùwàṣe o.